iṣẹ́ kẹsàn-án la dé orí rẹ̀ yìí. Bí a ti ń fi ọ̀pá ọ̀mbrẹ́là gé nǹkan, òun la dé orí rẹ̀ yìí. Wàá gbádùn iṣẹ́ yìí. Kò pẹ́ ẹ̀ sáti máa ṣe ẹ̀kọ́ kan lọ́jọ́ kan, ẹ̀kọ́ kan lọ́jọ́ kan, ẹ̀kọ́ kan lọ́jọ́ kan. Nígbà tó bá dé orí ẹ̀kọ́ 20, o ti parí ìwé. Ẹ fi ijọ́ 9 ẹ fi ṣe àyẹ̀wò kó o tó wá ṣe ìdánwò. Wàá ṣe ìdánwò kó o lè gba certificate. Tó tẹ́ wá máa fún ẹ ní certificate. Certificate a sì fẹ́ fún ẹ yẹn màá fi hàn ẹ́ sìn. Lórí iṣẹ́ kẹsàn-án yìí, bá a ti ṣe ń fi ọ̀pá ọ̀mbrẹ́là gé nǹkan, bá a ti ṣe fi ń gé nǹkan, òun ló kàn ó. Ọ̀pá ọ̀mbrẹ́là rẹ̀, òun la lò fún jí, òun la lò fún fí, òun la tọ̀tún fún tí. A bá fẹ́ fi gé nǹkan báyìí. Ìwọ sá ti kọ ìlàjì ayé rèé. Fọ̀pá ọ̀mbrẹ́là sí lẹ́yìn. Ìlàjì ayé, ó bá ti fọ̀pá ọ̀mbrẹ́là sí lẹ́yìn, ó di lẹ́tà gí. Gí gèlè, gí gèlè, gí gàmbàrí, gí ńlá, gí kékeré, gí ńlá, gí kékeré, gí gèlè. Ó yá, jẹ́ ká kọ àwọn fáwẹ́lì rèé. A, E, Ẹ, I, O, Ọ, U ọ̀pági méjì, U nìyẹn. Gbé gí ọba, gí, gà, gà, gà. Gí, gò, 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 gò. Gí, gọ̀, gọ̀. Tó bá tẹ̀lé mi lọ, àwọn nǹkan tí mò ń kọ yóò ní jọ ẹ lójúmọ́, á ti yé ẹ jù, á ti yé ẹ pa. Ṣùgbọ́n nítorí pé gbogbo wa kọ́ la ní ìmọ̀ bákan náà. Ga, gé, gẹ́, gí, gó, gọ́, gú. Sórí bẹ́ẹ̀, gí, ga, gé, gé. Orí bẹ́ẹ̀ yẹn, ọ̀, gẹ̀, gẹ́, ọ̀, gẹ̀, gẹ́. Lọ sí orí ìwé iṣẹ́ kẹsàn-án kí o lọ tẹ̀síwájú. Wo iṣẹ́ kẹsàn-án yẹn pọ̀ láti fi ṣe eré ìdárayá. Ṣé orí bẹ́ẹ̀ yẹn iṣẹ́ kẹsàn-án rèé? Orí bẹ́ẹ̀ yẹn ó ní àpèkọ nínú. Orí bẹ́ẹ̀ yẹn iṣẹ́ kẹsàn-án nìyẹn bó ṣe pọ̀ tó. Orí òun náà ló pọ̀ lọ rẹpẹtẹ yìí. O lè sọ wípé o kò rí iṣẹ́ ṣe dáradára. Iṣẹ́ kẹsàn-án òun rèé. Lọ ṣe iṣẹ́ ìdárayá àṣe yékéyéké. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú.